lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́kọ́ Gbénga Adébóyè wọ́n ṣe ń kéwì níbo lẹ ti pàdé ẹ̀. Ọlọ́run lọ́kọ́ tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan bá ní ọmọ Gbénga Adébóyè sọ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́nú ọ̀ràn àwa méjèèjì o wípé ọmọ Gbénga Adébóyè ṣáájú mi ẹ sọ mi pé ń para lẹ́nu ni. kẹ́ tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sọ wípé èmi ò fẹ́ rí ibi tí Gbénga Adébóyè ti kéwì rí bí mo ṣe tẹ̀lé tó tí mo ṣe ra rẹ́kọ̀dù ẹ̀ torí pé ìgbà tó tó sáà kan mi ò gbọ́ kó kéwì ọ̀rọ̀ lókù tó ń sọ. àkókò tí ẹ mọ̀ sí ńlọ́jà òjúlẹ̀ nígbà tí wọ́n sọ ìwìdí alùlùgbòmí ẹ̀kọ́. bí ọdún òní ẹ̀. kò wá pẹ́ bí ọgbọ̀n ọdún sí bí ọgbọ̀n ọdún sẹ́yìn ni ti ń lọ bí 30 ọdún 35 years now. ó ti fi ìwílẹ̀ tipẹ́tipẹ́. ẹ̀rọ náà ní ti ń ké ewu ti ń ké tẹ̀ fi mọ̀ ni pé àkànṣe ewu ló kù. a ò lè lọ bìkan ní ìlera pé wọn ò pè wá kápá lọ fẹ́ kéwì mo sì ń ké ewì bẹ́ẹ̀ mi ní abájọ pàdé wà láì máa ń nálò ẹ̀ mọ́lẹ̀ o. nínú ewì. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹni pé wọ́n ti bẹ òjẹ́ làwọn náà fi yẹ nígbà yẹn kí dẹ̀ ni ìdí pàtàkì bíi kí wọ́n ti sanwó ṣẹ́ fún wa kẹsọ kí alága kó sọ pé ẹjọ́ ìṣẹ́jú 3 péré la fún akéwì kó kéwì o léwu tí ẹ ti kọ bí ìṣẹ́jú 15 fún ṣùgbọ́n alága ló láṣẹ ní agbo àríyá ó sì dùn mọ́ ẹni tó pè é wá sí òde a sì sọ̀rọ̀ ìṣẹ́jú méjì àsìkò mẹ́ ó ti ṣẹlẹ̀ sí mi rí ṣùgbọ́n kìnìún kan ló ti máa ń la ń gbowó kó tó lọ bá ṣiṣẹ́ mo ti gbowó tẹ́ bá ní ìṣẹ́jú kan ní sọ̀rọ̀ nígbà kan láì kan níbi mọ̀kadì nù mo á lo òde kan wọ́n sanwó fún mi lánàá wọn àjàdé ẹni tó kọ́kọ́ rán lọ Mẹ́kà láyé tí wọ́n ń pè mí ní aláàjì nìyẹn. lọ́dún o. ẹ lọ bí 1994 sáà ni mo lọ sí Mẹ́kà 1994 ẹ wọ́n bá ń ṣe so ni mo lọ kéwì yẹn náà bá ní alága bá ní dákẹ́ mo fún kọ́ba alága ńlá sí wọn bẹ́ẹ̀ láyé wọn ti kú mo ní mo gbọ́n sá èmi ti gba owó gidi mo gbà lọ aláàjì ìfáàrà ẹkú kalẹ̀ gbogbo jàmọ́ ìwà kíní kankan kan bíi láì mẹ́rin olóòtú tó báyìí pé àròyìn máa pọ̀ mo dẹ̀ lọ́jọ́ kù lánàá àjàdí bá ń dé pé èyí tí mo kò tí ì débi orí kí bàbá bá dànù alága ẹ̀ ní sùúrù lé o sẹ́pẹ́ ni èèyàn jàjà ní wọn ní alága bá dákẹ́ olóṣàpá alága mo pa bàbá owó pọ̀ so àwọn bẹ́ẹ̀ ló jẹ́ kó máa sùn bí wọ́n bá ti pè ọ́ tán fún ọ lówó mẹ̀lẹ́wù tí ì dùn bí wọ́n bá ti pè ọ́ so tí Gbénga tẹ wá bẹ̀rẹ̀. bọ́ọ̀lù ẹ̀ ṣe kọ́ pàdé gan. a pàdé ní Ọ̀rànmíyàn Memorial Grammar School. lẹ́yìn ìgbà tẹ kúrò ní. ní Asisẹ́gun Modern School a pàdé ní Ọ̀rànmíyàn Memorial Grammar School. school wo ló ń wá àgbà yẹn. school Ifẹ̀ ni Ọ̀rànmíyàn lòun náà láti kọ́ tíjọ pàdé. ok school yẹn lẹ ti wá jọ pàdé. ẹ̀ ń bẹ̀ láti pàdé mi ò rírí school láti rà. akéwì lòun náà. 1972 kò kéwì rí. 72 lẹ ti kọ́. ẹ̀ ń lè mí ẹ̀ pàdé ẹ̀ ń bá jẹ́ sọ̀rọ̀ tó bá lóun pàdé rẹ̀ níbìkan a jẹ́ pé ńgbà tó débi rédíò náà tó ríra wọn ni èmi ti mọ̀ kó tó máa ṣiṣẹ́ rédíò ní 1972. tí ma calculate 1972 Gbénga Adébóyè gbọ́dọ̀ ju ọmọ 13 years lọ́gbà yẹn. ẹyin ké ewu ẹjọ. as gẹ́gẹ́ bí ọmọ 13 years. èkì kò kéwì kémi tó débẹ̀ ẹ gbọ́ mi dáadáa o. èmi ni akéwì tí a mọ̀ ní gbogbo Ilé-Ifẹ̀. mo ká láti mo ti ń ké láti primary and àti secondary modern school. 1972 ni mo ti ń ké ewì tèmi bọ̀ tẹ́ pé tábà lọ ṣe nǹkan ní OAU wọ́n pè bìkan ní Awólọ́wọ̀ hall every year náà máa ń ṣe Yorùbá akínníkan Yorùbá theatre awards group àbí nǹkan kan wọ́n máa ń pè gbogbo secondary schools àwa la máa ń first èmi náà ní ewì náà ni o èmi tún máa ń fi igi sí ọmọ mi máa fi ń dára à ń bọ̀ lórí yẹn ni mo ti pàdé ẹ̀ ó wá rí pé àwọn ẹ̀sà ń bò mí ó máa ń jogún tó dáa púpọ̀ wà ní Mukala ewu ọdún èmi ni màá ké o 1973 ewu ọdún èmi ni màá ké o 72 lẹ pàdé 73 orí activities ẹni school pé ọ̀dọ́ ò lè gbá yìí tó mi ń bẹ̀ gbogbo ẹ̀ ròyìn àti teacher àti gbogbo ẹ̀ nàbà ní Mukala èmi mo fẹ́ kéwì lẹ́nu o Ọlọ́run dẹ̀ sì dá mi ní ẹ̀mí ọ̀ma tí mo ní tẹ́nìkan ò ní mo ló ti yà ó ní bọ̀bọ̀ òun ṣe kéwì ewu tẹ́mi fẹ́ ké èmi kọ́ lẹ̀ bọ̀ díẹ̀ mọ́ ọkọ̀ bá kó ewì Ọlájídọ̀ Pádọ̀tún ká tó fún mi pé kí n máa fi sòdiwọ̀n mo kà gbélé lọ́nà ní ọkọ̀ sọ ilé ìṣọ́jú wọ́n wá sọ ilé ìtẹ́lẹ̀ mo bá kọ́. ṣé òun ti ní ohun tó máa fi ṣàgbé. kò tí ì lóhun kankan àjọ wà nù yàrá náà ni mò ń sọ ní sọ láàrin táǹtẹ̀ bí mi lè rìn Gbénga ti dẹ̀tẹ̀ àjànú àpọ̀lọ́ mẹ́lú rẹ̀ labá dọ̀ wọ́n bá ní Mukala la wà níbi tá a ti ṣe kínní èmi gba ìlú òun wá jáde àwọn ẹ̀rọ pé Mukala la wà náà kò tiẹ̀ ti jẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ìlú wọn kà tẹ̀ àti Mukala la wà kankan mọ́ láàrin wo sọ gẹ̀ ọ́ dànù mọ́ ẹni tí mo sẹ́ ó tún fi mí kún parí
ó kíkẹ́ sí bẹ̀rẹ̀ láti school yẹn tó bẹ̀rẹ̀ ìwé yẹn tó tí wọ́n ti á di ọdọọdún mo wá ń jẹ́ kó máa kéwì èmi á lùlù bọ̀ níbo míì láwọn schools mi ti ń pè mí lọ mo ń lọ kéwì mi bẹ̀ nítorí wọ́n á yà mí lẹ́nu bẹ̀ tọ́rẹ̀ wá fi dúró rẹ̀ tí n bá kú tó nítọ̀la ọ̀rẹ́ láṣẹ lọ́rùn owó tá a pa tó pa wọn náà ó dẹ̀ bí n bọ̀ owó kékeré gbogbo owó tá a pa pátágbàtà parí ẹ̀ tá a kúrò tá a dé school kọ́bọ̀ yẹn gé ń bẹ̀ ọ́ ó dẹ̀ kó fún mi ó ní owó tá a pa ni o mo ní pín méjì ó lóun ní nọ́mbẹ́ o pé ìwọ ló jẹ́ kó òun gba yìí ń bì ìwọ má fún mi ń bẹ̀ gan ètò má fẹ́ fún ibòmíì ní ó ti fún mi nínú ọ̀nà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àwọn àfi mú nǹkan ni àwa lọ sí gbálẹ̀ fẹ́fẹ́ nífẹ̀ẹ́ yàgbọ́ ro 7 ní ọ̀rọ̀ mi grammar school wa ro 7 olórogbo road àwa lọ sí gbálẹ̀ fẹ́fẹ́ lọ́nà Iléṣà old road now mama kan ta ọ̀yà tútù àti yíyan ń ta àdán kò sí ní tètà ẹmu àti ewé tá a máa ń fún sí ewé tí àwọ̀rọ̀ mú lónìí àwọn ọmọ kékeré ọ̀wọ̀rọ̀ máa gbọ́ àwọn ní mú torí wọ́n ń dàrú nìsín gbogbo ẹ̀ la mú rí àwọn mú àfi létírò àtún fún sínú ẹmu kì í pa wá ńbẹ la náwó sí gbogbo àmú nǹkan kan bọ̀ ńbẹ so bí ọ̀rẹ́ yẹn wá pọ̀ sí tí máa lọ kéwì máa ṣe bàtà bọ́sẹ̀ àpò bá mi ní class 2 ni ẹ má ti lọ sí secondary modern school class 2 ní ó ti bẹ̀rẹ̀ secondary school gbà yẹn so òun bẹ̀rẹ̀ ń wà ń bẹ̀ so nígbà tí mi class 2 yẹn mo wá fail torí ìtàgbà mo ń fi ìgbésí ayé secondary modern school mo fi ń wé ti secondary school gbà yẹn. secondary modern dàbí prelim. Prelim so mo fail woefully ni o ti a kọ́ síbẹ̀ pé to try another school bẹ́ẹ̀ ni sà bàbá mi wá mú mi káàkiri a lọ dí tó a lọ sí oríta pẹ̀lẹ́ kíní kan school kìí ṣe bẹ́ẹ̀ yẹn o school kan tó wà ń bẹ̀ secondary school kan wà ń bẹ̀ oníyì rẹ̀ àrí nǹkan káàkiri bàbá ní àwọn tó náwó ẹlẹ́ẹ̀kejì mọ́ mi wá ní ṣe para sí school nǹkan kẹ́ bá principal wọn sọ̀rọ̀ wọn bá wọn sọ̀rọ̀ wọn wá ní wọn gbọ̀n bá ohun tí mo ń ṣe àti máa sì bá wọ f9 parallel ó kò ṣe 2 mo gba 2% níbò mi to try another school bàbá yẹn wá ní òkè ọlọ́run fọ̀run kẹ́ EO ní gbogbo tó bá ti jáde ní secondary school ní Ọ̀rànmíyàn grammar school wọn a máa gbọ́ lálẹ́ kò sẹ́ni tí ọ̀dà mi máa léèwé gbogbo ibi tí wọ́n ti lé mo ti lé so bàbá yẹn wá ní kí wọ́n bí mi fúnra mi pé sẹ́ máa repeat class ibẹ̀ yẹn mo máa fi ń kọ́ ọgbọ̀n yẹn lọ́gbọ́n bàbá wa bá ń pè sí repeat class mo ní bẹ́ẹ̀ ni tí wọ́n là mí kó kàn ojú mi pọ́n bàbá yẹn ní don't beat him ẹbí rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ pọ́n níbẹ̀ ni kíláàsì tá a sanwó fún lálẹ́ tún sanwó fún báyìí. ṣùgbọ́n àwọn lè máa wò pé tẹ́ bá repeat class yẹn àwọn tí wọ́n jẹ́ junior yín. wọ́n bá mi nìyẹn. wọ́n bá yín pé tìjú yẹn ń kọ́. tìjú yẹn ń kọ́ ṣùgbọ́n wọ́n pe wọn kan ní Mrs. Ọmọọlá ẹ̀ nígbà tá a gbà tán wọ́n ti sanwó méjì káàsán bẹ́ẹ̀ kan láti máa sanwó ńgbà yẹn Mrs. Ọmọọlá àjẹ́ ni. àjẹ́. sáwọn. báwo lẹ́yìn ṣe wà wájú. bẹ́ẹ̀ ni gbogbo orin àjọ ayé ni ní bá sọnù ayé yín bẹ́ẹ̀ lórí tó bá sọ pé téèyàn kò lè dáhùn bàbá bẹ̀rù ẹ̀ Ọmọọlá ló glass tó wá ti wò báyìí ní tẹ́ ẹ ṣe ó fẹ́ lè sọ ní tẹ́ ẹ jẹ lálẹ́ àná àwa mọ̀ ọmọ ìgbàlagbà ní aláàtì kékeré ló bá ní òkè nàbà fàmìlì lọ ní kó mọ̀ lọ sọ́dọ̀ Ọmọọlá ẹ̀ ó dẹ̀ máa kọ́ wa ní class 2 yẹn so máa wà mẹ́ the first day takọ war reason ní class yẹn ọkàn ní kí n dilé ni sọ pé àwọn tí mo ti ní punish tó ní ìdàgàgà bí wọn mò ń wò tí wọn ti ń jápá mọ́nú pé kọ̀tàn báyìí àdúgbò àbíkàlà kọ̀tàn báyìí mùkáyìlà kọ̀tàn báyìí máa kàn ní is the class captain ní báyìí wọn pàtẹ́wọ́ pé òun ní class captain anybody wá sí mistake ń bí tó máa ti report it's like a teacher in this class never be the class captain mo á dùn pé yes mo ti tún ní agbára díẹ̀ sí ju àwọn tí wọ́n mẹ́ so mo wá di wọn ibẹ̀ ni máa ti ronú wò pé kí ló jẹ́ n fail to try another school mo fẹ́ sọ fún yín pé mo ronú wò mo wá fèsì wé mi gan mi ò kọjá unit tí mo fi kúrò ní class yẹn tí mo fi jáde school yẹn I was the senior professor of the school before I left 1978 nti mo kọ́ ka bẹ́ẹ̀ podium tí wọ́n máa ń ṣe eré orí ìtàgé yẹn tí a bá tún lọ bẹ́ẹ̀ yẹn máa sọ through the labour student labour ẹni tó bá ṣe àmú yọ fowó lẹ̀ pé akọ́bà bí gbọ̀ngàn
wọn kọrúkọ ẹlẹ yóò